látàrí bí Biola Adébáyọ̀ ṣe kéde lánàá àyájọ́ ọjọ́ ìbí ọkọ rẹ̀ pé ìpínyà ti dé bá ìgbéyàwó àwọn méjèèjì, tí àwọn méjèèjì sì pinnu láti máa tọ́jú ọmọ tó wà láàrin wọn láìsí ìjà tàbí aáwọ̀. Èyí ló mú kí Portable ọmọ Ọlálọmí sọ̀rọ̀. Ẹ kúkú mọ̀ pé kí ojú rí kẹ́nu dákẹ́ kò sí nínú ọ̀rọ̀ ọmọ Ọlálọmí. Ó ṣe fọ́nrán kan síta tó ti sọ pé àṣewọ náà ò sí nílé ọkọ ṣùgbọ́n ó lè ṣe ìfèròwérò pẹ̀lú ìyàwó oníyàwó. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ láyé yìí o. Èyí wáyé látàrí ìfèròwérò tí Biola Adébáyọ̀ ṣe pẹ̀lú ọ̀kan lára ìyá ọlọ́mọ Portable, ìyẹn Àṣàbí Simple tó náà tún jẹ́ òṣèré tíátà lọ́dún tó kọjá, tó jẹ́ wípé àwọn ọ̀rọ̀ tí Àṣàbí sọ nínú ìfèròwérò náà kò dùn mọ́ ọmọ Ọlálọmí nínú. Tọ́rọ̀ náà di iṣu atayanyan lórí ẹ̀rọ ayélujára nígbà náà. So sílé ọkọ. Sílé ọkọ. Ẹ̀yin lẹ̀lẹ́ mọ bá ṣe interview gbogbo àwọn ìyàwó níyàwó ẹ̀yin interviewer. So sílé ọkọ no problem. Ẹ máa bá ti ń yí o. So ilé yín gan ṣẹ́tù. You know, life is just like drama, sef. Even life is just like drama. Báyìí ṣe ń yí, ọmọ bá wọn yí lọ.